gbọ́ mi. Mò ń gbọ́ béèrè tẹ́ béèrè yẹn. Yà ó ti ń ṣiṣẹ́. Yà. Hello. Yà mi ń gbọ́ yín. Ẹ sọ pé Dangote, Alhaji Dangote ń ṣe refinery sílùú Nàìjíríà yìí láti máa fọ epo, ra epo tí a ní ṣe wàhálà epo mọ́, kò ní sí pé kí ó wà mọ́, kò ní sí fuel scarcity mọ́. Ó dáa, mi ò ní ò dáa, ẹ má ṣì mí gbọ́. Béèrè tẹ́ béèrè yẹn fọ́nì sí mi. Bémi ṣe máa ń ro nǹkan ó yàtọ̀. Téèyàn bá ń béèrè ìrànlọ́wọ́ mi gẹ́gẹ́ bí interview yìí, téèyàn bá ti ń béèrè ìrànlọ́wọ́ mi ni ẹ̀mí máa ń sọ àwọn nǹkan kan fún mi. Òun lọ̀rọ̀ mi ṣe máa ń yàtọ̀ díẹ̀díẹ̀, ẹ má bínú. Ẹ ní Alhaji Dangote ń ṣe refinery tó jẹ́ private, right? So tí a máa fọ epo ń bẹ̀ ní Nàìjíríà yìí, my brother. Ṣé Alhaji Dangote ti rò dáadáa ṣá? Ṣé wọ́n ti gbàṣẹ? Ṣé wọ́n ti bọ eégún ilé? Ṣé wọ́n ti bọ òòṣà ọjà? Ṣé wọ́n ti bọ olúbọ̀bọ̀ tìrìbọ̀ bàbá ẹnu? Ẹ lè get mi dáadáa. Nàìjíríà tó máa ní máa jó nìṣó, mò ń wẹ̀yìn ẹ. Nàìjíríà tó máa sọ fún ẹ pé gbogbo nǹkan tó ń ṣe the best ni. Wọ́n dẹ̀ ti padà lẹ́yìn ẹ̀ tipẹ́. Alhaji Dangote yẹn mi ò rí wọn sójú rí. Ṣùgbọ́n gbogbo ìgbà ni mo máa ń ṣe àdúrà fún bàbá náà. Mo tiẹ̀ máa ń rò ń gbà mí pé kí ló dé tírú àwọn eléyìí tá a lè mú wọn pàpà kú. Kéèyàn lọ gbé nílé kan káwọn sójà lọ gbé, kí wọ́n dẹ̀ gbé sórí ipò presidency láì dìbò. Pẹ̀lú àwọn ambition tó ní yìí ni. Mo dé ibi tí wọ́n ti ń ṣe ṣúgà ńjọ́ kan, a lọ fún advert. Àwọn workers tó wà ń bẹ̀ tí mi ì bá fi kún, wọ́n lé ní 8,000. Ẹnìkan ṣoṣo ló lè ronú bẹ́yẹn o. Alhaji Dangote yẹn làwọn èèyàn ń jẹun bẹ̀ o. Tí wọ́n ń gbọ́ bùkátà ọmọ, tó ń gbọ́ bùkátà aya, tó ń gbọ́ tilé, ẹlòmíì ní mọ́tò, ó kọ́lé, ó ń ṣe ìfà lára ẹnìkan ló ti di dáadáa. Ẹ wá wo surrounding níbi tí company yẹn wà, ẹ wá wo àwọn èèyàn tó ń tajà lọ jàrá. Ẹni tó ń ta ráìsì, ẹni tó ń ta súyà, ẹni tó ń ta gi, ẹni tó ń ta èédú, ẹni tó ń ta recharge card. Bẹ́ẹ̀ dàbí ọjà ni. Dangote yẹn náà ni wọ́n tọ̀ wá síbẹ̀ o. Ọlọ́kadà wà ń bẹ̀ rẹpẹtẹ, Dangote yẹn náà tọ̀ wá síbẹ̀ o. Ẹnìkan nìyẹn o. Dangote kan, wọ́n bí ìyá ẹ̀ bí, wọ́n ṣèkú mọ́ ẹ̀. Ẹ wá wo àwọn iléeṣẹ́ tí màá yẹn ní káàkiri. Eléyìí tó wá fẹ́ ṣe àbí tó ń ṣe yìí kí la wà yìí 2016 la wà yìí, right? 2016 fine. Ẹ má tí ì jẹ́ ká dunnú o. Olè lòun fẹ́ bá ẹ tún ilẹ̀kùn ilé ẹ̀ ṣe, ó dẹ̀ ń jó òun yọ̀. Wọ́n ṣe oògùn àìkú fún wa, a ní kò ṣiṣẹ́, ṣáà ti kú ni. Ṣé o ti kú tán ni? O ti kú ná. Nàìjíríà tó jẹ́ pé wọ́n mọ́mọ́ ṣe ń yẹ àga lẹ́sẹ̀ èèyàn. Gbogbo ọ̀rọ̀ epo tá à ń pariwo tí ò sí, ṣe rò pa àlépo ni. Àlépo ó níbi tó ń gbà lọ ni, ó láwọn tó wà ń díẹ̀ ni. Òótọ́ ọ̀rọ̀ ló kóró. Gbogbo wa la mọ̀ bí tí obìnrin bá bímọ. Gbogbo wa la mọ̀ pé ẹja ló wà nínú géṣà, kò ní ìdí ká ẹ̀sẹ̀ sọ fúnra wa. Ṣé ìwọ ò jẹ géṣà rí ni? O ò sí sandin rí ni? Òfin tó bá ti mú ẹlẹ́hà, ó gbọ́dọ̀ méégùn. Mo mọ nǹkan tí mò ń sọ. Ẹ rí pé ó ń ṣe lọ́wọ́ báyìí, inú gbogbo ayé ń dùn. Ẹ jẹ́ kó parí ẹ̀ tán, tó bá jẹ́ ó parí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó bá jẹ́ ó parí ẹ̀ tó parí ẹ̀.
tí epo yẹn bẹ̀rẹ̀ sí tíṣẹ́ yẹn bẹ̀rẹ̀ sí ń ṣe tí wọ́n ń refine epo yẹn tó ń tàtàrí báyìí nínú pump ní ká tó dunnú o. Nàìjíríà mọ̀yàn tán àwọn ẹ̀dá burúkú kan wà nínú ìlú Nàìjíríà wa tá a mọ̀ bí tí wọ́n sá pamọ́ sí. ẹ mọ iye wàhálà tí wọ́n máa fún ìwà lè sọ o bóyá tó bá jó òun pẹ̀lú ìjọba Nàìjíríà ni wọ́n jọ ní ó máa ṣeé ṣe bọ̀ tó bá jẹ́ Alhaji Dangote nìkan ló ní Ọlọ́run á jẹ́ ó ṣeé ṣe torí tó bá délẹ̀ tán ní sítórì máa bẹ̀rẹ̀ ẹ̀ mọ àwọn ìka èèyàn ta ní lórílẹ̀‐èdè yìí ni sáwọn tó ń jẹ nídìí mọ̀dàrú ṣọ́ máa jẹ́ kí rìfáínárì Dangote ṣiṣẹ́ alépo nílé à ń jàtẹ́ epo tó yẹ ká máa fọ̀ ń bí àfọ́ àwọn refineries títí wa tó jẹ́ ti Nàìjíríà tìjọba èwo ló ṣiṣẹ́ ń bẹ̀ mo ń béèrè ní o mi bẹ́ẹ̀ nìkan kan o ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ẹ̀yin lẹ wá interview mi o ọ̀rọ̀ òṣèré gan ló yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ mi torí mi ń fẹ́ dá sọ́rọ̀ òṣèlú bí wọ́n ṣe fẹ́ràn Dangote tán sátẹ̀lé lẹ́yìn rẹ̀ ni ẹ jẹ́ kó parí refinery yẹn tán a mọ̀ wípé ibi tóun máa sùn lòún tẹ́mọ sí bí àwọn náà ń bàjẹ́ tán bá mú ẹlòmíì gan lè yá lówó ṣùgbọ́n nígbà tó bá délẹ̀ tán ẹ rí i pé nígbà tẹ́ran bá délẹ̀ tán oríṣiríṣi ọ̀bẹ lẹ máa rí ìjọba tó máa wà nípò ńgbà náà àfi tọ́lọ́run bá gbá láàánú ìjọba dé ǹjẹ́ kò yẹ kí ìjọba support ẹ̀ ń sìn ǹjẹ́ kò yẹ káwọn èèyàn dìde n tó fẹ́ fọ oṣù 6 ṣe kó fọ oṣù 3 ṣe n tó fẹ́ fọdún 5 ṣe kó fọdún 2 ṣe a lè wú lórí àwọn kan wà tí wọ́n lówó ju Dangote lọ ìbẹ̀rù bojo Nàìjíríà kò jẹ́ kán lè dá nǹkan lẹ̀ ẹ mọyì àwọn oníṣẹ́ àdáni jàǹkànjàǹkàn tí wọ́n ti kúrò lórílẹ̀‐èdè yìí nítorí inú ni bí ni torí ìmọ̀tara ẹni nìkan nítorí bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí n pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. That is it. nígbà tó bá parí refinery yẹn tán ni story máa bẹ̀rẹ̀ wọ́n lè ní kó gba license kan wọ́n lè ní kó ti irin kan síbì kan wọ́n lè ní ibi tó gbà kọjá wọ́n lè ní ibi tí pipe yẹn wà wọ́ wọ́n lè ní tó bá fọ epo yẹn ò lè dá wọ́n lè ní tó bá ṣe gbá àfi tó bá ṣe kòkó wá bá a sásùn wọ́n á fẹ́ frustrate life máa yẹn ó lè regret pé kí ló ń ṣe nǹkan yẹn fún. bí ẹ̀mí ṣe ń darí mi ni mo sọ fún yín yẹn. èmi ò tí ì rí company kan nílẹ̀ yìí tán ṣe tó ti lo 100 years ọ̀dọ̀ èmi náà ò tí ì gbọ́ 100 years láyé o. so ìyẹn ni mo ṣe ń sọ ohun tí Alhaji Dangote ṣe dáa ẹ mú iye odidi ìlú bí Redeem ṣe rí lọ́dọ̀ bàbá wa Adébóyè tẹ́ bá wọ Redeem Church ẹ mú iye àwọn tí Redeem Church ti sọ di èèyàn ní ti kàn ta meat pie ta egg roll kí ló máa ń pè é àbí wọ́n kò sí nǹkan kan tó ń jẹ tó máa produce tó máa gbé débẹ̀ yẹn tí ò ní rí tà. As a matter of fact àwọn tó ń ta pẹ̀típẹ̀tí wọ́n ń ra ilẹ̀ lọ́dọ̀ àwọn Adébóyè mẹ́ẹ̀ wọ́n ń kọ́ tí mo mọ̀. ẹni tó bá dárú nǹkan bẹ́ẹ̀ sílẹ̀ kò ń ṣòwò nìkan ló máa jẹ́. ṣùgbọ́n Ọlọ́run á jẹ́ kí Alhaji parí ẹ̀ lójú ẹ̀mí wọn Ọlọ́run ò ní fi kú tó yá pa kò ní pa àwọn ọmọ kò ní pa àwọn aya. bàbá wa Túndé Kèlání ṣe múvì kan Ṣàwòròdẹ ó ní tí kì í jẹ́ kí oníjogbo kó lówó bí ọba bòmíì ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yẹn o. Saheed Òṣùpá kọrin kan ó ní àṣeyọrí kinní kan ó ní kò kàn mo forí ṣe mo tún fọrùn ṣe rárá kò kàn mo jìyà ṣe bọ́lọ́hún náà ni
lèmi ṣe wá ń dúpẹ́ o pé mi gan ń ṣe àṣeyọrí. Kọ́lọ́run jẹ́ kí Alhaji Dangote Aliko kó ṣe àṣeyọrí lórí rìfáínárì. Ká gbóhùn ìyá, ká gbóhùn ọmọ, ká gbóhùn machine, kó má ṣalátakò. Tí rìfáínárì yẹn bá parí nínú ìṣòro Nàìjíríà, mo sọ bóyá bí ọpọlọ mi ṣe mọ 50% á kúrò. Ṣùgbọ́n after the script bá ready, after the story bá ready, the script máa tẹ̀lé. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n frustrate Alhaji Dangote. Nígbà tó bá máa parí ẹ̀, ẹ̀mí wọn ò ní pin, gbogbo wa lájọ máa gbọ́. Ni mo sọ bẹ́ẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà ẹlẹ́nu rírùn bàbá comedian yẹn ó mà sọ bẹ́ẹ̀ o. A wà ní 2016 báyìí, April àbí Ọlọ́run á jẹ́ kó parí ẹ̀ láyọ̀. Gbọ́ story. Mú kí gbogbo ẹ̀yin journalist interview mi ẹ máa mọ̀ ṣe. Ẹ máa fún wa ní copy. Follow wa lórí Facebook Bàbá Ìjẹ̀ṣà, Instagram Bàbá Ìjẹ̀ṣà, gbogbo social media ẹ follow wa, ẹ like wa, ẹ comment, ẹ share. Yeah, that is all. Nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Ọlọ́run jẹ́ kó ṣe é ṣe. Àgbóyè àwọn tó ti gbégbèsè. Mo rántí ìgbà tẹ́nà bàbá wa Fáṣọlá kọ́ máa gbọ́rọ̀ tí mò ń sọ. Àjọ jókòó wọ́n náà wọ̀n báyìí lórí àga ní Aláùsà. Mo kàn ní ọ̀gá kí ló dé, wọ́n ní ìlú ìṣọ́ àwọn. Mo ní kí ló dé sà? Wọ́n ní à ń gbèrò pé kí náà wà, pé ká ṣe náà sèkò, kékòó lè jẹ́ àwòkọ́ṣe. Owó tó ẹ̀ pa lọ ya náà ní owó ìjọba. Jẹ́ mọ̀ pé bá ṣe ń rí kébù yẹn làwọn kan ń jí tú. Security wa, àwọn olè rò pọ̀ ń ṣe. Àwọn wo ló ń ṣe? Àwọn tó máa ń pa ẹ̀ náà ní ẹ̀gà kọ́lé, ẹ̀gà fẹnu ẹ̀tú. Ẹ wo, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ torí irọ́ mi ò ṣẹ̀wọ̀n rí. Ẹ má jẹ́ ń ṣẹ̀wọ̀n torí tó bá ti sọ̀rọ̀ ohùn ẹ̀ náà máa ń sọ torí Nàìjíríà ò fẹ́ òtítọ́ rárá.